ní Ṣọ̀pọ̀nná olóyè ẹlẹ́gùn Ṣọ̀pọ̀nná Lagos State kò pé méjì. olórí ẹlẹ́gùn Ṣọ̀pọ̀nná. bẹ́ẹ̀ni kò pé méjì olóyè ẹlẹ́gùn Ṣọ̀pọ̀nná gbogbo olú èkó. Lagos Island Lagos Island olóyè rí. ọdún mi máa wọ̀ ó máa dùn bí wọlé. ẹ máa dún ọmọ mẹ́fà ọkọ̀ fún ibi òwá sọ̀sọ̀ Òṣogbo yìí this is my first time. bẹ́ẹ̀ni 60,000 ní tẹ́lọ̀ nígbà níbi tó wọ̀ ẹ má wọ̀ orí bàbá mi. ẹ jẹ́ ojú ọ̀la. mo ní bẹ́ẹ̀ ẹ pe àwọn ẹ̀sà kan. Ṣọ̀pọ̀nná ni mò ń pè. ọlọ́ kí bàbá wọn kí bàbá ṣe kí bàbá rí. Oya. ẹkún bàbá mi kọ Olúbáyọ̀dé o Ṣọ̀pọ̀nná dá mi lóhùn tó jẹ́ kan lọ. bàbá mi àfọ. akú ti ṣọdún èyí náà akú jọ máa ṣe tẹ̀mí tòwó tọ̀mọ́ ẹni bá yẹ wọ́n lè ṣe ṣe bí náà wọ́n máa ṣe bàbá mi. Èyí ọ̀ṣọ́ omi ìlú di ẹyọ bàbá mi ṣe èdè lọ́dọ̀ ẹ̀tẹ̀ bá fọ láyọ̀ mi mo retí ọlá alágbàṣà lọ́dọ̀ mi. bábí ọ̀ṣọ́jà bàbá mi wọ̀ bí ewé bò tún jẹ o àìràn aláìmọ̀lẹ̀ ní bàbá mi ọ̀tí tó wálé tọ́ba mo bá lọ́mọ fẹ́ ẹ̀ káàpàdé ọ̀kẹ́rẹ́ èmi abẹ́fẹ́ mi Ṣọ̀pọ̀nná èmi tún lè lérí ilẹ̀ lọ́dọ̀ jayé èmi lè máa gbọ́nú ajé yọ lọ́lá ìjẹ́gbẹ́yẹ gbọ́yẹ̀ pọ̀dà òyàn mu ẹ̀jẹ̀ nígun Ọ̀yọ́ ewúlẹ̀ ní bàbá mi àwọn tí ń tó wálé tọ́ba mo bá lọ́mọ pé ẹ̀ tá àpàdé ó pè ọmọ alẹ́ lọ bàbá mi kò tí ìyàwó dọ̀là ayé ti wá sí wo tètè lọ wọ̀ o lẹ́yìn bá ti tètè wọ yẹ́lò ẹ̀ níláyè ọ̀ ẹ̀ nílé àyè jókòó ó yẹ máa bá mi. Onírànwọ́ mi